Alẹ́ ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọmíyalé lèmi ń jẹ́ málémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé lóògùnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀sókótó kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún mi kó bùkún yín kó bùkún gbogbo ẹni tó lóore ọ̀fẹ́ láti máa wò mí. Mo ṣèbà ọlọ́run ọba àlekè ọlá ọba tó dá mi tó dá wa tó dá oníkálùkù tó mọ tó oníkálùkù wálé ayé wá ṣe. Mo wá ṣèbà ẹ̀yin àlè ulama warasatul anbiyahi ẹ̀yin àfa ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́ pátápátá. Sheikh Mukadem àfa akọ́mọníkéw àfa akọ́mọlẹ́sìn mo kí gbogbo yín ní kíkí tó dáa jùlọ nílànà mùsùlùmí wípé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì reverend bishop àlùfáà nínú ìjọ àgùdà ìjọ mímọ́ ìjọ onírìbọmi kátólíìkì methodist celestian kérúbù and sẹ́ráfù. Mo kí gbogbo yín bí àlàáfíà ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín o. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn tá a bá láyé mo kí yín o. Mo léwé a máa jẹ́ egbò a máa jẹ́ ẹ̀ní ṣe ewéjá ẹ̀ní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kó ilé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbẹ̀yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tá ẹ̀ pọnmọ tọmọ yìí fi jábọ́ ẹ̀yin abiyamọ tá ẹ̀ pọnmọ tọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fi kan ṣoré kiri èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣe wá lóore owó ẹ fi ṣe wá lóore ọlá ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Mo ṣèbà yín o mo ṣèbà o mo ṣèbà o mo ṣèbà o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹ̀gbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jalẹ̀ ọba babátúndé ẹni ìtàn adéyẹyè ògúnwùsì ọ̀jájáde second. Mo wá tara tiwọn mo kí bàbá mi olúbàdàn lẹ̀ ìbàdàn ọba ọlákùlẹ́yìn owólabí. Mo wá fàyín méjèèjì mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ yorùbá látòrí gọ́vnà abíọ́dún olúwaṣèyí ọmọ mákindé kárí gbogbo gómìnà ilẹ̀ yorùbá pátápátá dé èdè kwara àti èdè kogi. Mo wá kí bàbá mi pírọfẹ́sọ̀ banji akíntóyè alànà fún ọmọ yorùbá mo kí yín o. Mo wá kí bàbá mi àdìsá ọmọ adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ adérọ́pò bàbá michael bàbá yọ̀mídé bàbá ronaldo bàbá àṣàbí olówó orí ọkọ̀ aláàjà adérọ́pò. Bàbá ẹni dààmú nú ayé ẹni ṣìṣe ìdààmú ó kéré ó tóbi ọlọ́run ò ní jẹ́ ọkàn yín. Ó ń sọ ọmọ olókùú bẹ́ẹ̀ ni o àní símọ́ ìyá rẹ̀ láéláé gbogbo jẹgẹjẹgẹ tó ń ṣe yìí wọ́n padà tẹ́ sí wọ́n ó sì tẹ́ àlùbáríkà àwọn tó lódùmarè kó lé ayé lọ́wọ́. Mo wá kí gbogbo ọmọ yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ ẹ ti ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ mi láti máa wò mí pé aburú kankan ò ní kàn yín àlùbáríkà àwọn tí olódùmarè tó kó ilé ayé lé lọ́wọ́. Mo dé o Gani Adams ààrẹ Gani Adams wọ́n jókòó pẹ̀lú lọ́ọ̀yà wọn wọ́n sì gbé gègé òǹtakàdá wọ́n mú wọ́n kọ ẹ̀písítélì ìwé sólóyè Sunday Àdìsá ọmọ adéyẹmọ. Ǹjẹ́ máa wò pé bọ́yá àbí wọ́n fẹ́ bẹ̀bẹ̀ ni irú ìwé wo lẹ tiẹ̀ lè pè ná ìwé ẹ̀sùn mọ́ ni. Wọ́n ní pé ìtẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn tí Gani Adams lójúmọ́lẹ̀ látọwọ́ olóyè Sunday Àdìsá ọmọ adéyẹmọ
bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí tẹ́ẹ̀ sì gbàgbé ẹ mọ̀ pé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ wọ́n gbé Gani Adams lọ ilé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn pé ìbanilórúkọjẹ́ eléyìí tí ò fẹ́ẹ́ lẹ́lẹ́gbẹ́ ìparọ́mọ́ni àròjọ́mọ́ni takoni léyìí tí ààrẹ Gani Adams wù nínú fọ́nrán kan tó di tọrọ fọ́nkálé níbi tí wọ́n ti ń sọ wípé pẹ̀lú information tí ń bẹ ní àkàtà àwọn o àwọn ní lọ́wọ́ pé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ wọ́n lọ́wọ́ nínú ikú gbajúgbajà olóṣèlú gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Chief Bọ́lá Ìgè ìpolóyè Sunday Igboho ṣá lọ́wọ́ ń bẹ̀ lẹ́yìn tó lóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ò sì bẹ̀sù bẹ̀ gbàgbé irú ọ̀rọ̀ wo wá ni arákùnrin yìí ló wí tí wọ́n sì wò pé káwọn agbẹjọ́rò ọkọ́kọ́ dìde o kẹ́kọ̀ọ́ ìwé sí Gani Adams wípé you can retract what you said ẹ kò jẹ́ wípé ẹ sọ bẹ́ẹ̀ mọ́ tàbí ká lọ ilé ẹjọ́ kẹ́sì sanwó ìtanràn tí í ṣe ẹgbẹgbẹ̀lẹ́gbẹ̀ tó gbé mílíọ̀nù pọ̀n débi pé àwọn abòmíín wà àwọn agbẹjọ́rò míín wà wọ́n dìmáàndì fún bíi 10 billion látọwọ́ ààrẹ Gani Adams ìgbẹ́jọ́ ń lọ adájọ́ sì pa ní dandan fún Gani Adams láti yọjú sí ilé ẹjọ́ o láti wá wí tẹnu wọn kò ní yà yín lẹ́nu tí n bá fi hàn yín wípé ààrẹ Gani Adams wọ́n máa reply ẹ ti rí I will read it out but ìní ka gbogbo ẹ ti rórúkọ yẹn Chief Sunday Adéyẹmọ aka Sunday Igboho Igboho's Villa Dalag Street off Soka bus stop Ọ̀yọ́ State Ìbàdàn. Ẹ fẹ́ gbọ́ màá kà á sí yín létí kí n tó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani Adams àníkájèkúrú ọ̀rọ̀ kan tán ààrẹ Gani dàbí ẹni wípé ń ṣe náà tó ń gbanwó ẹ̀ sáwò pẹ̀lú àwọn agbẹjọ́rò wọn bó ti ẹ̀ pé lẹ́tà tán kọ yìí náà ìwé tán kọ yóò fi gbogbo ara clear ìwé tágbẹjọ́rò wọn kọ yìí kò fi gbogbo ara clear àmọ́ màá dọ́gbọ́n wọn kà á kí n tó sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Ó lọ báyìí address ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú kẹ́ ẹ lè mọ̀ pé ṣe é ti rí wọ́n DHL ẹ ní o wọ́n DHL lẹ́tà yẹn sílé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ni. Ẹ máa wo ṣe é ti rí DHL ṣe é ti rí wọ́n DHL ẹ̀ sílé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ó sì lọ báyìí ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí bí DHL ṣe àdírẹ́sì ẹ̀ from Adesina Ogunlana Ikorodu Road Pangrove Lagos Yaba Nigeria to Chief Sunday Adéyẹmọ aka Sunday Igboho Chief Sunday Adéyẹmọ aka Sunday Igboho Igboho Villa 1 Dalag Street Soka area off Lagos Ibadan Expressway Ibadan NJ IBA/IBA ṣe ti rí DHL ẹ nìyẹn ẹ ti rí síríà gbogbo ẹ̀ ń bẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ báyìí. The letter was written on 4th June 2024
and delivered on June 5, 2024. Chief Sunday Adeyemo, aka Sunday Igboho, Igboho Fila 1, Dalak Street, off Soka bus stop, Soka area, off Lagos Ibadan Expressway, Ibadan, Oyo State. Dear sir, èbó ipò mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní nkà báyìí. Wọ́n ní reference breach of the fundamental human rights of Gani Abiodun Ige Adams, the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, as cognizable in Section 37 of the Constitution of the Federal Republic of Nigeria, 1999, as amended, and unwarranted defamation of character. Ẹni àpè lẹ́jọ́ tó ń pè èèyàn lẹ́jọ́, ọ̀bàyéjẹ́ ń pè èèyàn lẹ́jọ́, ọ̀dà o. Gani Adams, Gani Abiodun Ige Adams, bí lẹ́tà ṣe kọ́ ni ẹ̀rùn pa àti ní wọ́n mọ̀mọ́ pera wọn ní Ìbà mọ́. Ìbà Ṣọ̀run ló ní táìtù ló lórí ọ̀fẹ́ láti pera rẹ̀ ní Ìbà. Ara àwọn àṣìṣe tá a ní kẹ́ ẹ mọ́ correct nìyẹn. Those are the mistakes we want you to correct, and it must be corrected. Ẹ lè jóyè méjì pọ̀, ẹ lè Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́ tó jẹ́ Ìbà Ṣọ̀run. Ṣé Ìbà Ṣọ̀run Ọ̀yọ́ lẹ jẹ́ ní? Àbí Ìbà Ṣọ̀run lẹ̀ Ìbàdàn? Àbí tèkó? Torí tẹ́ ẹ bá ti ń lo Ìbà Ṣọ̀run ní ń lo Ìbà. Ọ̀dà o. Gani Abiodun Ige Adams, the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, is our client. His brief to us with respect to the above subject matter is as follows. Sometimes in 2021, he had an extensive private international telephone conversation with one Mr. Nuruddin Banjo, a supposed confidant of his, on the state of affairs in southwest Nigeria, particularly matters bordering on social safety and security. Tẹ wá rí yòókù, gbogbo ẹ̀ já pọ̀ ni. Àmọ́ ń ka díẹ̀ tí ń bá lè rí kà ń bẹ̀. Èyí tí ń bá lè rí kà, àá fọgbọ́n gbé. One much to the shock and embarrassment of our client, His Eminence became ó tú mi o. Ààrí ń jẹ́ ń kọ̀ yìí ká o. He became mandated with the news of you recklessly making to the public by diverse multiple media without his permission, knowledge, or consent of the content of his said 2021 private telephone conversation with Nuruddin Banjo, whom it appears you have concluded with for the purpose of inciting the Yoruba and the general public against the person of our client and undermine his exalted office of the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land. Certainly, our client did not in any way, form, or manner release or publish the conversation in issue to any third party or general public.
From the foregoing, may we request as follows. Your action in the blah 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 deliberate, reckless and malicious breach of our client fundamental right to privacy as constitutionally guaranteed in the nation's blah blah blah. Our client's reputation has been grossly damaged and must unfairly so by your deliberate act above described. Consequently, our client demand from you at this juncture a letter of unqualified apology from you for the an unlawful invasion of his privacy by your mass publication of his private discussion with Mr. Nuruddin Banjo, which has scandalized his preeminent personality and status. Nevertheless, despite your effort to the honor and reputation of our client, the weight of his traditional title and office dictates. Lọ́yà Gani, ìbò rẹ̀ sápọ̀. Wọ́n wá parí ẹ̀ báyìí pé you as a brother worthy and so, we have his instruction to request for an amicable settlement of his grievance in this matter with your good self. To that end, our client consider a month from the day of your recipient of this letter time adequate enough to receive your response thereto. However, where you treat this letter with the disdain of an ignore, our client shall recourse to the law to press claim. A word, sir, is enough. Thank you. Wọ́n dẹ̀ buwọ́lù Adesina Ogunlana Esquire BPA Solicitor ó dẹ̀ ní signature pẹ̀lú logo Nigeria Bar Association. This letter was written by the lawyer of Gani Adams. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, kí ni wá bẹ́nu lẹ́tà yìí? Ìwé ìpẹ̀jọ́ la máa pè é. Torí wípé Gani Adams sọ wípé Olóyè Sunday Igboho ṣá ti sọ òun di ẹni àbùkù lọ́dọ̀ àwọn Yorùbá. Wọ́n ní bó ti ẹ̀jẹ̀ wípé Olóyè Sunday Igboho ti ẹ̀ wo ti ọ́fíìsì ẹlẹ́sìn rìn táwọn dì mú. Ìyẹn oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tán fún wọn. Kó tó di wípé Olóyè Sunday Igboho ṣàtàbùkù ọ́fíìsì àwọn. Wọ́n wá dáhùn, wọ́n sọ pé wọ́n lólóyè Sunday Igboho sátẹ̀ ẹ̀tọ́ àwọn lójúmọ́lẹ̀ látàrí lílọ rèé mú ohun tí ẹni tí àwọn jọ ní conversation Nuruddin Adégòkè àbí Nuruddin Banjo sorry pé Olóyè Sunday Igboho tẹ̀tọ́ àwọn lójúmọ́lẹ̀ pẹ̀lú bá ṣe lọ rèé dọ́gbọ́n láti gba ohun yẹn tó sì di tọ́rọ́ fọ́nkálé ní gbogbo orí social media. Wọ́n wá ní wípé o kí Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté kí á mú tákàdá òǹgègé àti ìwé
tí a wá kọ ìwé tó gùn pé Gani má mà bínú àgbà tí ò bínú mà lọ́mọ rẹ̀ pọ̀ bí bẹ́ẹ̀ kọ́ tàbí lẹ́yìn oṣù kan tí ìwé yìí tí ẹ̀dà ìwé yìí bá ti dé ọ̀dọ̀ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ àwọn fún wọn lóṣù kan péré kólóyè Sunday Igboho ṣáfi pé àrónú wọn àti ọ̀dọ̀fín láti bẹ ààrẹ Gani Adams ìpè kó má bínú o wọ́n sì pe àwọn fún settlement ìjókòó tùbínùbí láti yanjú ọ̀rọ̀ náà wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ bólóyè Sunday Igboho ṣàbákọ̀ láti ṣe bẹ́ẹ̀ àwọn ò ní tẹ̀tí o láti gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ wọ́n sì sáìn wọ́n Ládésínà Ògúnlànà agbẹjọ́rò wọn ní ń jẹ́ báwọn alábuwálùwé tó sì jẹ́ gbogbo ayé ọmọ lórúkọ Gani Ige Abiodun Adams ó mà ṣe o ẹni àbátà káfíńrà tùpà tó wá lóhun àjítanáwò ìgbà tí ààrẹ Gani Adams bá ń sọ wípé lóyè Sunday Igboho ṣàbà àwọn lórúkọ jẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run ṣé Gani Adams tún orúkọ olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ṣe ni àwọn ọ̀rọ̀ sankosanko tí Gani Adams fi tàbùkù olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ àwọn bí ọ̀rọ̀ wípé ẹ má mà dágbòho lóhùn ìmọ̀ ń tẹ̀yìn ọmọ Yorùbá ni aláìní kan ṣe mọ̀ ní ìjó ẹlẹ́sìn rìn ní ń jó apanilẹ́rìn lásán lásán ni àbáwọn ọ̀rọ̀ bíi pé ó gbowó lọ́wọ́ chief of staff sí gómìnà ìpínlẹ̀ Èkó arákùnrin Táyọ̀ Àyìndé olóyè Sunday Igboho gba 50 million tàbí ti pín Gani Adams sọ pé olóyè Sunday Igboho ṣá lọ́wọ́ nínú ikú tó pa gómìnà ìjẹ́ẹ̀ẹ́dógún nípínlẹ̀ Ọ̀yọ́ Chief Bọ́lá Ìgè èwo ni Gani Adams èwo ni ká sọ wípé ó fi pọ́n olóyè Sunday Igboho ṣàlẹ́ ń bẹ̀ tọ́rọ̀ òun dáhùn ní ìsìn ó fẹ́ lu ọgbọ́n àrékèrèkè bóyá kólóyè Sunday Igboho ṣàlẹ́ withdraw case tí ń bẹ nílé ẹjọ́ ìyẹn ò jẹ́ àwa ọmọ Yorùbá ààrẹ Gani Adams ẹ jẹ́jọ́ wàláyé ẹ jẹ́jọ́ ìdí dẹ́bi jẹ́jọ́ ni wípé fólóyè Sunday Igboho ṣàfúnrara wọn láti wẹ orúkọ ara wọn mọ́ látàrí àwọn ẹ̀sùn burúkú tẹ́ ẹ fi kàn án àfi ká ẹ délé ẹjọ́ bẹ́ẹ̀ bá sì gbàgbé bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé kó tó di pé àwọn ọmọ ẹ̀yìn yín kan bẹ̀rẹ̀ sí ní tì yín lọ́pọ̀npọ̀n olóyè Sunday Igboho sánáwọ́ ọ̀fẹ́ sí yín wípé ààrẹ Gani Adams olóyè Sunday Igboho sábà ń pè yín ní bàbá ẹ̀ tó bí náà irọ́ ni yín Gani Adams irọ́ ni yín pẹ̀lú olóyè Sunday Igboho náà irọ́ kí là ń pè ní irọ́ òun ni age mate àfọdún kan jù ní lọ àfọdún méjì jù ní lọ wọn èé fi gbowó ń báǹkì ọjọ́ orí kọ́ làgbà ipò lọ̀gá ẹni ọlọ́mbà kàdàrá kájù ló a máa sọ̀gá fún ni àìmọye ọmọdé tí ń lówó tágbà ń sìn ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín Gani Adams
nínú àwọn tẹ́ ń kó jẹ tí ò tó àwọn tí ò sí àwọn tó tó bí yín lọ́mọ ni àmọ́ torí ipò tẹ́ wà wọ́n ń tẹ̀ fún yín wọ́n ń pè yín ní bàbá. Olóyè Sunday Igboho Òòṣà Àdìsá ọmọ Aládìíkún ó jáde tán fúnra Yorùbá ó fi dáadáa ra iyì ó fi ìfọkànsìn ìfarasìn ìfẹ̀míjì fún ìran Yorùbá ó fi ra iyì lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ni. Tó bá ṣe pé towó ni àìmọye ẹni tó lówó jọ Olóyè Sunday Igboho lọ. Tó bá ṣe tòkìkí ni àìmọye ẹni tó lókìkí jọ Olóyè Sunday Igboho lọ. Àmọ́ tá a bá ní ká ka méní méjì mẹ́ta mẹ́rin márùn-ún ká máa dárúkọ ẹni tó wà ní irọ̀ pẹ̀lú Olóyè Sunday Igboho Òòṣà tó ní owó bíi rẹ̀ tá a bá fi kààyàn kíní kejì ká tó dórí márùn-ún a gbọ́dọ̀ máa dárúkọ Àdìsá ọmọ Adéyẹmọ. Ìfẹ́ Olóyè Sunday Igboho Òòṣà wá gbé gbogbo ọlá yìí ó gbé gbogbo òpò yìí ó gbé sílẹ̀ láti jà fún ìran Yorùbá. That is what earned him everlasting respect. Tí respect yẹn ò sì ní tán láéláé. Àtáyà mọ̀lìkìyà ọmọ tí bìlà ó fi fọn fèrè tó kódà tí àrọ́mọdọ́mọ Olóyè Sunday Igboho Òòṣà tí wọ́n ó sì ṣe kíni tí wọ́n máa jàǹfààní oore tí bàbá wọn tó ṣe fúnran Yorùbá. Ààrẹ Gani Adams lọ́ọ̀yà bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lágbẹnu Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ lágbẹnu wọn sọ̀rọ̀ pé kẹ́ ẹ kọ̀wé má bínú sólóyè Sunday Igboho lórí àwọn ẹ̀sùn burúkú ẹ̀sùn àjá àràbùkà tẹ́ ẹ wé mọ́ wọn lásọ ẹ̀kọ́ tí ikún kódà nígbà tí ìwé ìpẹ̀jọ́ tó jáde ọ̀pọ̀ àwọn ọmọ yín dìnáì rẹ̀ wọ́n ní irọ́ ni òfegè ni wọ́n á pè yín lẹ́jọ́ wọ́n á ṣe ká not until tílé ẹjọ́ tó sọ wípé ó di dandan kẹ́ ẹ fara hàn níwájú ìgbìmọ̀ níwájú adájọ́ tí ń gbọ́ ẹjọ́ náà. Ààrẹ Gani Adams ó mà ṣe o ẹ̀yin wá wò sùnsùn ẹ wá fáìlì kéèsì fundamental human rights ẹ fáìlì fundamental against ẹ̀ńtẹ́ ẹ̀bà ló kọjẹ́ ṣe é rò pé gbogbo wa láyọ̀dẹ ni ṣe é rò pé gbogbo wa láàgbọ́n ni ṣe é rò pé gbogbo wa láàní làákàyè ni. Kí ló dé tí Gani Adams fi ẹ̀tẹ́lẹ̀ tí ń pa làpálàpá tá a bá lé ní títí tí tá a bá bá ní ìwọ̀nba là á bá ní ṣọ̀tá máa padà lẹ́yìn ẹni ni. Olóyè Sunday Igboho ò lé yín kò lépa yín kò bá yín dùn kankan kò dú Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú yín kí ló wá dé. Kí ni tó dé? Èmi kàn fẹ́ mọ̀ ni o torí wípé ọ̀rọ̀ yín kò gbàbí kankan yé mi. Kí ló fa ìdí tẹ́ ẹ fi kọ ìwé yìí? Kí ni láríjà ìwé yìí gẹ́gẹ́? Kí ni tẹ́ ẹ borí yín rò tẹ́ ẹ fi ní kágbẹjọ́rò yín kó fáìlì fundamental against Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ? What I expected from you, Ààrẹ Gani Adams, ní ká pè fún settlement pé kó Olóyè Sunday Igboho yọ ká withdraw case tí ń bẹ ní court ká ẹ sì sọ̀rọ̀ nítùbínùbí gẹ́gẹ́ bí ọmọ ìyá. Kì í ṣe pé kẹ́ ẹ tó wá máa gbọ́wọ́ sáwo èkúrú ọ̀ràn. Kì í ṣe bẹ́ẹ̀. Àìsí lásán lárùn pàká ó tó ohun àpérò fọ́mẹ́ríwò.
àìlásọ lọ́rùn pàkà ó tóun àpéwò fọmeriwo. ìwà tẹ́ ń wù ẹ̀ hùwà gẹ́gẹ́ bí adarí. ẹ má bínú Ààrẹ Ọ̀nà Kakanfò gẹ́gẹ́ bí ipò tẹ́ ẹ dì mọ́ Gani Adams gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò àwọ̀ rẹ̀ kọ̀ rẹ̀ ni àyèwọ̀ta kọ̀ta. bẹ́ẹ̀ bá sì mọ èmi máa ń sọ lọ́pọ̀ ọ̀gbà pé ipò òfò ipò àdánù ní ipò Ààrẹ Ọ̀nà Kakanfò. kò sẹ́ni tí í jẹ́ tí láṣeyọrí ire. kò sì sẹ́ni tí í jẹ́ tí gbẹ̀yìn rẹ̀ máa ń fẹ́ bẹ́ẹ̀ tí máa ń fẹ́ dáa. èmi rò pé yín ó pa ègún rẹ ni. èmi rò pé yín ó tún tàn kọ. àmọ́ bẹ́ẹ̀ tí ń bá a lọ yìí. ààrẹ ọ̀nà tẹ́ ń gbà yìí I won't deceive you. àti sọ̀kalẹ̀ ayọ̀ ó ṣòro. torí pé in as much tẹ́ ẹ bá ń gbójú àgan sólóyè Sunday Igboho ṣá ọmọ Yorùbá ò ní tẹ̀tì láti máa kórìíra yín sí. ẹ gbọ́ Gani Adams tẹ́ ẹ bá kọ̀ntínú láti máa fa làkàdí pẹ̀lú olóyè Sunday Igboho àwọn ọmọ Yorùbá ò ní tẹ̀tì wọn à sì ní dákun àti máa ṣe kíni àti máa kórìíra yín sí i. torí pé ni Ọlọ́run fẹ́ kò lárùn kankan lọ́rọ̀ olóyè Sunday Igboho. ìfẹ́ rẹ̀ lọ́kàn àwọn ọmọ Yorùbá mo fi ọba tó lẹ́mí mi búra 101% ni. ààrẹ ẹ̀yin náà wò bí àpẹẹrẹ ẹ̀yin ẹ sọ̀rọ̀ lórí ayélujára ẹjọ́ lóyè Sunday Igboho ṣàánú sọ̀rọ̀ lórí ayélujára kẹ́ ẹ wá wo tẹ́ńtáwọn ọmọ Yorùbá tẹ́tí sí. ṣe bẹ́yìn l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa pàṣẹ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa perú olóyè Sunday Igboho ṣàwípé Àdìsá àbúrò mi tòótọ́ torí kì í sọmọ yín ẹ̀ tó bí ẹ̀ tó gbà lábúrò a máa gbà tẹ́ ẹ bá pè lábúrò tó náà bá wá pè yín bàbá ó ṣàpọ́nlé yín ni. ẹ̀yin ló yẹ kẹ́ ẹ mọ gbogbo ìyà tí ń jẹ̀ràn Yorùbá tó lóyè Sunday Igboho wá gbéra rẹ̀ tó jà fúnra Yorùbá débi pé àtọmọdé àtàgbà àtoyún inú àtàsẹ́ ẹ̀bí ọmọ Yorùbá wá fẹ́ràn ẹ̀. ẹ̀yin ló yẹ kẹ́ ẹ gboríyìn yẹn kódà kó lóyè Sunday Igboho ṣá ó jagun lọ sọ́tún kó jagun lọ sósì Ààrẹ Ọ̀nà Kakanfò kálẹ̀ fira yín síbi tó yẹ kẹ́ ẹ wà ní ẹ̀yin lẹ́ ẹ̀ bá máa gboríyìn yẹn torí mo jẹ́rìí olóyè Sunday Igboho yóò máa gbé fún yín tán ni. àmọ́ kò sáṣíwájú tí ọ̀dà àwọn ọmọ ẹ̀yìn làdánwò. èmi mọ̀ pé lọ́ọ̀ka àyà ti yín ààrẹ ó wù yín kẹ́ bólóyè Sunday Igboho ṣe ìfẹ́ àjọṣepọ̀ onífẹ̀ẹ́ tí ó dánmọ́rán. àmọ́ pọ̀ àwọn ọmọ ẹ̀yìn yín tí wọ́n bá ti kùn sí yín létí torí ìfẹ́ ìmọ̀tara ẹni nìkan ẹ ṣe ń tó yẹ kẹ́ ẹ ṣe. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹjọ́ tẹ́ ẹ pè yìí I swear it is baseless. It is what? It is baseless. torí wípé ẹ̀yin lẹ ṣe olóyè Sunday Igboho ẹ̀yin gẹ́gẹ́ lẹ tẹ ẹ̀tọ́ ẹ̀ lójúmọ́lẹ̀ kì í ṣòun. I don't really understand. ṣé àwọn agbẹjọ́rò ń gbà mí wọ́n á máa máa ti client wọn wọ náà wọ́n á máa máa báyé client jẹ́ torí owó táwọn fẹ́ rí
èèyàn kan wá lóhùn esquire irọ́ esquire kọ́ ex-musician ni ọ̀nìrìṣà àrólé odò àjẹgbẹ̀nẹ̀bí àti àkàn aláṣọ àlàfúnfún gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jọlẹ̀ wọ́n gbìyànjú wípé káàrí ọ̀nà kákàfò gẹ́gẹ́ bí ipò tẹ́ ẹ wà kẹ́ ẹ má ní ìkùnsínú pẹ̀lẹ́ nìkankan àmọ́ ẹ fààyè rẹ̀ lẹ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò ó dẹ̀ dùn mí ó ń tún mí kìtìkìtì ó ń tún mí kìtìkìtì inú sì ń bí mi kìtìkìtì torí wípé ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n bá a bá gọ̀ ń bẹ̀ a máa dún ní àwọn àgbà sì bọ̀ wọ́n lọ bá ọba àgbàlagbà lójú ọ̀nà òní ọya ọlọ́gbọ́n ọmọ bọ́yá àgbàlagbà yẹn bóyá òjòkó má làǹgbá dàgbà ni àwọn àgbà yìí náà ló tó wá sọ pé ọbọ̀mọdé lọ́nà ọ̀fọ̀rọ̀ lọ bọ́mọdé yìí ọ̀bá gbẹ́léwe kò lè gbẹ́ lágbà fọ̀rọ̀ lọ ti ẹ̀gbọ́n tó náà sọ ẹ máa fọ̀rọ̀ yín náà làwọn ọmọdé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ kì í kó àmọ̀ràn èèyàn dànù bó ti léwu kéèyàn ó kéré mọ́. It is we the Yorubas àwa ọmọ Yorùbá la ní kó lóyè Sunday Igboho àwọn ọmọ Yorùbá la ní kó press charges against ìyín now. Is Yorùbá with you on this? sáàmà Yorùbá wà pẹ̀lú yín pẹ̀lú fundamental yìí fundamental charges tẹ́ charge olóyè Sunday Igboho yìí sáàmà Yorùbá sẹ́ẹ̀tún ti create ọ̀tákọ̀tà fúnra yín ẹ lè jẹ́ o Sunday tá ń bá táyò ẹ ò lè jẹ́. Àdìsá tẹ́tẹ́ rẹ ti jẹ́ ó ti lọ́lọ́run lólùgbèjà tẹ́tẹ́ rẹ jẹ́ ó ti ṣòwò jèrè láyé rẹ o ẹ lè jẹ́ ẹ lè fògùn jẹ́ torí gbogbo ìran Yorùbá ń bẹ lẹ́yìn olóyè Sunday Igboho èmi ọ̀bá rọ̀ yín oṣù kẹta ẹlẹ́ẹ̀fọ́ olóyè Sunday Igboho yìí láti kọ̀wé má bínú síta ni fún kíni má bàa ṣe ẹ̀yin gálẹ̀ bá ṣàtúnṣe o ẹ̀yin gángan ní ẹ ṣe àtúnṣe lórí ọ̀nà tẹ́ ẹ ti gbà bá olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ lórúkọ jẹ́ ta ni wọ́n parọ́ kú mọ́ ta ni wọ́n parọ́ mọ́ pé ó lọ́wọ́ nú ìpànìyàn. Tí ó sì dákẹ́ that is what we call character assassination. ẹ̀tún wá ní wípé olóyè Sunday Igboho ṣàgbà 50 million lọ́wọ́ Lagos State Chief of Staff owó kan lè so pàǹpá láti kó gúrùpù àwọn tí ó pa yín jọ that is defamation of character ṣé agbẹjọ́rò yín òwò gbogbo eléyìí àbẹ́ ẹ̀ ṣàlàyé fún débẹ̀ ẹ sì lólóyè Sunday Igboho ṣàtẹ ẹ̀tọ́ yín lójú mẹ́lẹ̀ látàrí wípé wọ́n lọ gba ohùn wọ́n lọ gba conversation yín ẹjọ́ sólóyè Sunday Igboho lọ rèé gbà lọ́wọ́ Mr. Nurudeen Banjo tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ ni ṣèbẹ́ ní confide yín ní Mr. Nurudeen Banjo gẹ́gẹ́ bí lọ́ọ̀yà yín ṣe kọ́ jáde kí wàá ní tolóyè Sunday Igboho
You say you never release it to the media. Ẹlẹ́ẹ̀gbé sórí afẹ́fẹ́ ẹ̀ ṣe kan. Ṣé àǹjànú ló rìkọ́ọ̀dù ẹ̀ ni? Ààrẹ, ṣé àlùjànú ló rìkọ́ọ̀dù yín? Àǹjànú náà kọ́ ni náà, àǹjànú kọ́ ló rìkọ́ọ̀dù yín náà. Why don't you sue the person? Ẹ ṣe pé ẹni tẹ́ ẹ jọ ní conversation. Ẹ ṣe pé lẹ́jọ́. Yálà tẹ́ ẹ fi ń pe olóyè Sunday Igboho ṣàlẹ́jọ́ ṣe rí wípé that is effort in futility. Ẹ ti ṣí. Ọ̀tá tẹ́ ẹ yìn ọ̀tọ̀ ni bí ọ lọ. It is effort in futility. Wàhálà asán lẹ̀ ń ṣe lórí Àdìsá ọba Adéyẹmọ. Ẹni tí ò lépa yín lẹ̀ ń lépa. Ẹni tí ò rí ti yín rò lẹ̀ ń ṣèdààmú lórí ẹ̀. Kí ló dé? Abba, ẹ ná sùúrù sí o. Àwa ò ní ẹ má lọ ilé ẹjọ́ o. Mind you, Oloye Sunday Igboho is not writing any apology letter. We are going to court. Ẹ jẹ́ pàdé ilé ẹjọ́. Ká pàdé nílé ẹjọ́ àmọ́ káyé ó tó lọ ilé ẹjọ́. Ẹjọ́ èyí tí ń bẹ níwájú yín ní Àbújá àti nìbàdàn wọ́n ń pè yín wọ́n ní ẹ wá jẹ tẹ́ bá ti já tán then you can go with your fundamental. You can go with your fundamental. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn tẹ́ bá ti jẹ́jọ́ tán. Àmọ́ lórí eléyìí, ìṣirò lẹ́mú o. Bọ̀dá Gani, ìṣirò lẹ́mú. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ fọ́n lẹ́rán máa wò ní tẹ̀rẹ́. Ọlọ́run ní gbèjà rẹ. Ọlọ́run ó sì gbèjà rẹ kanlẹ̀. Àlùbáríkà àwọn tó lódùmarè kó lé ayé lé lọ́wọ́. Àlùbáríkà àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá torí òótọ́ ọ̀nù ló fi jà fúnra Yorùbá. Báwọn kan bá wá sọ oore dibi ìpàdé dọ̀hún. Mo sọ yìí mo dúró ná. Torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀. Èyí tí mo sọ yìí ó yẹ kó ti yé ààrẹ Gani Adams àti agbẹjọ́rò wọn tán kọ̀wé wípé ìdàndàn lásán lẹ̀ ń mú o. Ẹ lè rólóyè Sunday Igboho ṣàfiṣe nǹkan kan. Àárínilóde àbèrè. Àárínilóde àbèrè. Àárínilóde àbèrè orúkọ ẹni. Adémọ́lá ọmọ Omíyalé lèmi jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ilé Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sàá ọmọ agbọ́ yàyàmọ́yà. Mo kí gbogbo ọmọ Yorùbá tó kí mi ń tọjọ́ òbí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹni tó sì bú mi náà. I appreciate everyone. You can never be 100% perfect. Ẹ máa bú wa lọ náà ni. Àmọ́ tá a bá sì tún dé stage tá a wà yìí tí wọ́n kàn sì dúró pé òṣì ń bú wa náà ni ọ̀dàlẹ̀ náà sì ni kíní kan ni wọ́ thank you. Ọba tí ń ṣèdájọ́ afẹ́yín pẹ́ran yóò ṣèdájọ́. I won't say more than that. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ kí mi. Bàbá mi Atọ́lágbé Táíwò ẹ ṣé o mo rọ́wọ́ yín. Bàbá mi Olúwọlé mo mà rọ́wọ́ yín. Ìyá mi dáadáa Mrs. Títílayọ̀ Olówóyẹyè
mo dúpẹ́ pé òkun àtọ̀sà òun odò wẹ́wẹ́wẹ́. Mrs. Titilayo Oloye, since the time I lose my mom, you've stood up for me as a mother. I really appreciate you. Mr. Taiwo Atolagbe, mo appreciate yín o. Mo appreciate Mr. Oluwole, mo dúpẹ́. Mrs. Ann, mo mà dúpẹ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Òmeyọ̀, mo dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ lò mí lórí ayélujára yín pátápátá ẹ ṣé. Nǹkan ayọ̀ la máa bára wa ṣe. Bẹ́ bá tiẹ̀ wò pé omíyalé ṣẹ̀yìn ẹ ti wò ìgbà tá a ti dárí o. Torí lórí Ìṣọ̀kan Ọmọ Oòduà TV Facebook tí mo gbé fọ́tò mi sí, èébú lẹ́lòmíì bú mi rà yìí. Bàbá dá a mọ́ lónìí àti dá a láwọn ìgbà kan láwọn ìgbà tá a fi ń fojú winá ogun. Ẹ̀ ń kí wa ẹ̀ ń yìn wá ńgbà náà lọ́ọ̀nì. Bẹ́ẹ̀ ni. Láwọn ìgbà tí kú kojú wa ní July 1st àmọ́ tá a kú ẹ̀ ń yìn wá. Tó bá wá di ní ìsìn tẹ́ ń bú wa àgbàkámú. Ajá tó ti rí ni tó ń jùrù. Tó ṣàdédé rí ni tí ń gbó ó ní nítorí o. Ẹ̀yin lẹ mọ̀ ń tẹ́ rí tẹ́ sì fi ń bú wa. Ẹ̀yin tẹ́ sì nífẹ̀ẹ́ wa unconditionally. Ọlọ́run ó máa nífẹ̀ẹ́ yín. Ìfẹ́ Ọlọ́run ààbò Ọlọ́run tó dájú kò ní ká lórí yín láéláé. Ẹ̀yin tá a sì ṣẹ̀ tá a rò tẹ́ ẹ kàn ń bínú wa. Tọ́ á bí Ọlọ́run kó jẹ́ ẹ máa bínú lọ. Kínú yín ó máa rọ̀ títí tá ìwọlé Ọlọ́run sùn. Bẹ́ẹ̀ ni èyí tí mo wí lónìí àrọ̀ mọ́ ọṣẹ ló ní kó ṣẹ́ mọ́ yín lára kàìnkàìn ló ní kó kàn yín gbẹ̀ngbẹ̀n afẹ́fẹ́ ló ní kó fẹ́ lù yín omi ló ní ọmọ yín lára mọ́tímọ́tí. Bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ, thanks for always being there. You are a leader that wants been emulated. Ó kí mi lọ́jọ́ òbí ó tún bùn mi lówó olóyè Sunday Igboho ṣá. Ó kí mi dáadáa bí ṣe máa ń kí mi lọ́dọọdún. Ó tún bùn mi lówó tabua. I really appreciate you. Ìyá mi Adérọ́pò, thanks for always being there. Thanks for always being there. Àkànbí Mr. Wisdom, I really appreciate you. Lady K, thank you so much. Ẹ̀yin tí ń bá dárúkọ mi ń fi ṣe káó ẹ mọ̀ pa á lè dá gbogbo kọ. Àsìkò sì wà láti ti fún mi ní nǹkan ọjọ́ bíi mi. Yes. Tẹ́ bá sì nífẹ̀ẹ́ mi. Thank you so much. I love you all. Olóyè Sunday Igboho, ó ní kọ́dàmú. We are with you. Gbogbo ọmọ Yorùbá pátápátá wọn ní rùkú yín wá sílé. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora. Gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ńlé náà àní gbọ́ròyìn ìbànújẹ́ lórí ẹnìkọ̀ọ̀kan. Ààrẹ Gani Adams ẹ ti lulẹ̀ lórí eléyìí. Thank you. God bless you.